ẹ̀yin tẹ́ máa ń janu pé ẹ lóògùn ẹ lè sòkè dilẹ̀ àwọn ọmọ wa wà nínú igbó ẹ rí nǹkan kan ṣe sí i Olúwo ló ta àwọn oníṣègùn láyà bẹ́ẹ̀. ìgbìmọ̀ májòbàjẹ́ ilẹ̀ Yorùbá ti kìlọ̀ fún adájọ́ Umar láti tú èékánná lẹ́yìn ọrùn Sowore tó bá sì kọ̀ láti ṣe bẹ́ẹ̀ àwọn ó kọ̀wé sí àjọ àgbáyé kí wọ́n gbẹ́sẹ̀ lé físà rẹ̀. a ò darapọ̀ mọ́ ẹgbẹ́ Boko Haram pẹ̀lú ìfẹ́ inú ara agbára káká ni wọ́n fi mú wa láti darapọ̀. ọmọ ẹgbẹ́ Boko Haram tó ronú pìwàdà ló ń bẹ àwọn ọmọ Nàìjíríà fún ìdáríjìn. àwọn ọmọ Nàìjíríà bu ẹnu àtẹ́ lu aya rẹ̀ Tinubu pẹ̀lú bó ṣe fi ọ̀rọ̀ ìkíni léde láyàjọ́ ọjọ́ àwọn ọmọdé ní Áfíríkà láì mẹ́nuba ọ̀rọ̀ àwọn ọmọ tó wà nígbèkùn ní Nàìjíríà. ìdí rèé o tí ilé-ẹjọ́ Kòtẹ́milọ́rùn fi ṣẹ́wélé àṣẹ ilé-ẹjọ́ tó ní kí INEC yọ orúkọ ẹgbẹ́ òṣèlú Accord àti ADC kúrò nínú àkọsílẹ̀ rẹ̀. mo ní iléeṣẹ́ nílẹ̀ South Africa lọ́nà tó bófin mu mo gba ọmọ ilẹ̀ South Africa tó tó 30 ṣiṣẹ́ oníṣòwò ọmọ ilẹ̀ Nàìjíríà ló sọ̀rọ̀ síta lẹ́yìn tí wọ́n ní kó fi ilẹ̀ South Africa sílẹ̀. àlàyé rẹ̀ o lórí awuyewuye tó tún súyọ lórí pé ṣé lóòótọ́ ni ìjọba àpapọ̀ ti sanwó ìjọba ìbílẹ̀ Ọ̀ṣun tó di wàhálà. àwọn olùgbé ìpínlẹ̀ Kwara 9 rí òmìnira gbà lọ́wọ́ àwọn ajínigbé. àwọn agbófinró mú èèyàn 4 tó ń jí ẹrù àwọn èèyàn ní agbègbè tí àwọn agbésùnmọ̀mí ṣèkọlù sí. kì í ṣe inú gómìnà nìkan ló dùn sí ìdájọ́ tó fààyè gba ẹgbẹ́ Accord láti díje inú gbogbo èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun ló dùn sí ìdájọ́ náà torí pé Adeleke ni wọ́n ń fẹ́. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. ọ̀pọ̀ èèyàn ló ti pàdánù ẹ̀mí wọn lórí ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n jí gbé tó fi mọ́ ọ̀gágun kan tí ó bá ṣe pé kí n fi ẹ̀mí mi rúbọ ni ó mú àwọn ọmọ náà padà wálé màá ṣe bẹ́ẹ̀. gómìnà Mákindé ló sọ̀rọ̀ síta bẹ́ẹ̀. gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ní ọjọ́ Ìṣẹ́gun sọ pé òun ṣetán láti fi ẹ̀mí òun rúbọ bí ó bá jẹ́ pé òun ni yóò ná òun láti rí i dájú pé àwọn ọmọ ilé ẹ̀kọ́ olùkọ́ wọn àti olórí ilé ẹ̀kọ́ tí wọ́n jí gbé ní ìjọba ìbílẹ̀ Oríire padà sílé lálàáfíà. ó tẹnumọ́ pé ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ kò lè rí bí irú ìṣẹ̀lẹ̀ tí àwọn ọmọbìnrin ilé ẹ̀kọ́ Chibok ní ọdún 2014. gómìnà náà sọ èyí nígbà tó ń bá àwọn olùfẹ̀hónúhàn sọ̀rọ̀ ní Ìbàdàn olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà tí ìbànújẹ́ àti ìpòrúurú ọkàn bá àwọn aráàlú nípa ipò àwọn ọmọ ilé ẹ̀kọ́ àti àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ tí wọ́n jí gbé. Mákindé tún ṣàlàyé pé ọ̀kan lára àwọn ọ̀gágun ọmọ ogun Nàìjíríà tó ní ipò lieutenant kú ní ọjọ́ kejì tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ lákòókò tí wọ́n ń gbìyànjú láti dóòlà àwọn olùfaragbá náà. èyí tó fi hàn pé iṣẹ́ náà ní ewu fún àwọn agbófinró tó ń kópa nínú rẹ̀. nígbà tó ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ gómìnà náà sọ pé ìjọba ìpínlẹ̀ ń ṣe gbogbo ohun tó lè ṣe láti rí i pé wọ́n gba àwọn ọmọ náà àti àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ wọn láìsí ìpàdánù ẹ̀mí ẹlòmíràn. gẹ́gẹ́ bí ó ṣe sọ ìpínlẹ̀ Ọ̀yọ́ kò ní jẹ́ kí ọ̀rọ̀ náà dàbí àjálù tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè bíi ìṣẹ̀lẹ̀ Chibok. ó ní ipò wa nìyí ẹ jẹ́ kí n fi dá yín lójú ìpínlẹ̀ Ọ̀yọ́ kì í ṣe Chibok kò sì ní di Chibok. ó tún ní a ti pàdánù àwọn ènìyàn wa pẹ̀lú àwọn ọmọ ogun àti àwọn ọ̀gágun wọn. mo lè fi dá yín lójú pé lieutenant kan nínú ọmọ ogun Nàìjíríà kú ní ọjọ́ kejì ìṣẹ̀lẹ̀ náà. gómìnà náà sọ pé òun tìkára òun ti ṣetán láti ṣe ìrúbọ tó bá jẹ́ pé òun ni yóò mú kí àwọn tí wọ́n jí gbé náà padà sílé láì farapa. ó ní tí ẹ bá béèrè lọ́wọ́ mi pé ṣé mo lè fi ara mi rúbọ kí àwọn ọmọ wọ̀nyí lè padà sílé màá ṣe bẹ́ẹ̀. ó fi kún pé mo ti gbé ìgbésí ayé rere mo ti fẹ́rẹ̀ pé ọmọ 60 ọdún kò ṣe nǹkan kan bàbá mi kú ní ọmọ ọdún 76. síbẹ̀ Mákindé tẹnumọ́ pé ohun tó ṣe pàtàkì jùlọ fún ìjọba lọ́wọ́lọ́wọ́ ni láti rí i pé wọ́n gba àwọn olùfaragbá náà láìsí ìpàdánù ẹ̀mí míì. gómìnà náà sọ pé àwọn aláṣẹ yóò máa lo gbogbo ọ̀nà tó wà láti dènà ìpàdánù ẹ̀mí sí i nígbà tí wọ́n ń ṣiṣẹ́ láti dóòlà àwọn olùfaragbá náà. ọ̀rọ̀ ló délẹ̀ yìí o ẹ̀yin tẹ́ máa ń janu pé ẹ lóògùn ẹ lè sòkè dilẹ̀ àwọn ọmọ wa wà nínú igbó ẹ ò rí nǹkan kan ṣe sí i Olúwo ló ta àwọn oníṣègùn láyà bẹ́ẹ̀. Olúwo ilẹ̀ Ìwó ọba Abdulrasheed Adéwálé Àkànbí Télú Kínní ló ti jáde sọ̀rọ̀ pé àwọn ọmọ Yorùbá ẹlẹ́sìn ìbílẹ̀ níjà lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀
ní ti ètò ààbò tó ti mẹ́hẹ̀ nílẹ̀ Yorùbá. Nínú fọ́nrán fídíò kan tí ọba náà fi lé lórí ayélujára ojú òpó Facebook, Olúwo ní gbogbo ẹ̀yin babaláwo tẹ́ ẹ máa ń janu pé ẹ lóògùn ọ̀wọ̀, ẹ lóògùn ègbé, ẹ lóògùn àlùpàídà, gbogbo ògùn yòówù tí ẹ lè ní ó ti délẹ̀ báyìí. Àwọn ọmọ wa wà nínú igbó níjọba ìbílẹ̀ Oríire l'Ógbómọ̀ṣọ́. Olúwo nígbà tó ń sọ̀rọ̀ nínú fọ́nrán fídíò náà, ó ní bí àwọn èèyàn náà ò bá lówó láti fi ṣe nǹkan tí wọ́n nílò kí wọ́n wá bá òun ṣetán láti ràn wọ́n lọ́wọ́. Ó tọ́ka sí àwọn èèyàn bíi gbajúgbajà bàbá aláwo Ifáyẹmí Ẹlẹ́bùìbọn àti gbogbo àwọn àràbà olúawo nílẹ̀ Yorùbá. Ó ní ọ̀rọ̀ náà kàn wọ́n báyìí kí wọ́n ó kóra wọn jọ pọ̀ wọ inú igbó lọ. Ó ní bí ọ̀fẹ́ ni wọ́n ó lò ní, bí àfẹ́ẹ̀rí ni èyí yòówù tí wọ́n bá lò kí wọ́n ó ṣàwọ̀gbó lọ kojú àwọn ajínigbé agbébọn tí wọ́n wà níbẹ̀. Ọba àlàyé náà ní láti ọjọ́ yìí tí wàhálà ti ń ṣẹlẹ̀ tí àwọn ajínigbé ń jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ kó lọ, a ò wá rí ọ̀kan nínú àwọn aláwo láti kó àwọn aláwo yòókù rẹ̀ sòdí lọ sílùú Ògbómọ̀ṣọ́ níjọba ìbílẹ̀ Oríire kí wọ́n ó lọ gba àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n wà nígbèkùn kalẹ̀. Ó ní tí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ babaláwo bá kọ̀ láti ṣe èyí, a jẹ́ pé wọn ò nífẹ̀ẹ́ Yorùbá tí wọ́n ń pariwo pé àwọn ń jà fún wọn tí wọ́n ń tan àwọn èèyàn jẹ lásán, wọn ò lóògùn. Bákan náà ló dojúkọ àwọn alálàáfà tí wọ́n láwọn láṣìírí lọ́wọ́ tàbí àwọn pásítọ̀ wòlíì tí wọ́n láwọn mọ̀ gbígbàdúà. Ó ní wọn ò nílò láti máa wá ìjọba kiri kí wọn ó tó ṣe ohun tí wọ́n bá mọ̀ pé ó lè kó àwọn ọmọ tí wọ́n wà ní ìgbèkùn àwọn ajínigbé yọ. Ó lóun gbàgbọ́ pé gbogbo ohun tí èèyàn bá sọ fún Olódùmarè ló ń gbọ́, àmọ́ èyí tí ó bá wù ni yóò ṣe. Àmọ́ ní ti àwọn oníṣẹ̀ṣe tí wọ́n máa ń janu pé àwọn lóògùn, ọ̀rọ̀ ló ti délẹ̀ yìí kí wọ́n wá pitú ọwọ́ wọn. Olúwo ní kí wọ́n má wo tóun ò gbàgbọ́ nínú wọn pé wọ́n lóògùn, torí ohun tí òun wò ni pé tí wọ́n bá lóògùn ó yẹ kí wọ́n ó lè fògùn ṣe mọ́tò ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àti àwọn nǹkan mèremère, àmọ́ kí wọ́n ó wo ti àwọn ọmọ Yorùbá. Ó ní tó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n lóògùn tí wọ́n sì nífẹ̀ẹ́ ọmọ Yorùbá, kò yẹ kí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa dúró de ìjọba tí wọ́n bá tó gbangba sùn lọ́yẹ́ tàbí rí ẹnìkan pé yóò fún wọn ní àṣẹ kí wọ́n ó tó lọ pitú ọwọ́ wọn. Ó ní àfi kí wọ́n ó máa halẹ̀ lásán mọ́ àwọn èèyàn, wọn ò lè dojúkọ báńdíìtì. Olúwo ní láìṣe pé wọ́n ṣe ohun tí òun sọ yìí, òun ò gbọ́dọ̀ gbọ́ pé ẹnìkankan nínú wọn halẹ̀ fọ́nnu fún wa mọ́ pé òun lóògùn. Ìgbìmọ̀ májòbàjẹ́ ilẹ̀ Yorùbá ti kìlọ̀ fún adájọ́ Umar láti tú èékánná lẹ́yìn ọrùn Sowore tó bá sì kọ̀ láti ṣe bẹ́ẹ̀, àwọn ó kọ̀wé sí àjọ àgbáyé kí wọ́n gbẹ́sẹ̀ lé físà rẹ̀. Ìgbìmọ̀ májẹ̀kóbàjẹ́ ilẹ̀ Yorùbá ti ṣàfihàn ètò wọn láti kọ lẹ́tà ẹ̀bẹ̀ sí iléeṣẹ́ aṣojú orílẹ̀-èdè Amẹ́ríkà, àjọ ìṣọ̀kan àgbáyé àti àwọn ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì bíi Canada àti Saudi Arabia kí wọ́n má ṣe fún adájọ́ MG Umar ti ilé ẹjọ́ gíga àpapọ̀ ní Àbújá ní físà látàrí ẹ̀sùn ìwà tí kò bójúmu nípò adájọ́ àti àfihàn ojúsàájú nínú ẹjọ́ tó ń lọ lọ́wọ́ tó kan agbẹnusọ fún ẹ̀tọ́ ọmọnìyàn àti olùdíje sípò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú AAC Ọmọyẹlé Sowore. Ẹgbẹ́ náà tún fi ẹ̀sùn kan ìgbìmọ̀ orílẹ̀-èdè fún ìṣàkóso àwọn adájọ́ pé kò gbé ìgbésẹ̀ kankan lórí adájọ́ Umar pẹ̀lú gbogbo àwọn ẹ̀bẹ̀ tí wọ́n ti fi ránṣẹ́ sí ìgbìmọ̀ náà nípa ìhùwàsí rẹ̀ nínú ẹjọ́ ọ̀daràn tí ẹ̀ka ààbò orílẹ̀-èdè DSS gbé kalẹ̀ tako Sowore nítorí ọ̀rọ̀ tó sọ pé Tinubu jẹ́ ọ̀daràn. Nínú àlàyé kan tí wọ́n fi léde ní ọjọ́ Ìṣẹ́gun tí olùdarí ẹgbẹ́ náà Olúṣọlá Bádéró àti Princess Balógun fọwọ́ sí, ẹgbẹ́ náà kọ̀rọ̀ ojú sí bí adájọ́ Umar ṣe ń bójú tó ẹ̀sùn Sowore, wọ́n sì ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ohun tó fa àríyànjiyàn tí kò sì bá ìlànà òdodo mu. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ náà ṣe sọ, adájọ́ Umar ti gbé àwọn ìdájọ́ púpọ̀ kalẹ̀ tó ń fa àríyànjiyàn. Wọ́n ní ó máa ń ṣègbè lẹ́yìn àwọn ẹgbẹ́ kan nínú ẹjọ́ náà, èyí tó lè dín ìgbọ́kànlé àwọn aráàlú sí ilé ẹjọ́ kù. Àlàyé náà ni adájọ́ Umar ti ṣe ọ̀pọ̀ ìdájọ́ tó fa àríyànjiyàn lẹ́yìn tí ó fi hàn pé ó ń tẹ̀lé àwọn kan, ó sì ti yí ètò ilé ẹjọ́ Nàìjíríà padà sí ohun tó dàbí ilé ọtí níbi tí wọ́n ti lè ṣe ìdájọ́ láì faramọ́ òfin dáadáa. Ó jẹ́ ohun tó burú gan láti rí adájọ́ bíi Umar tó ń rú òfin orílẹ̀-èdè Nàìjíríà nítorí pé ó kara rẹ̀ sí ẹni pàtàkì ju bó ṣe yẹ lọ. Ẹgbẹ́ náà tún sọ pé adájọ́ Umar fún ojúsàájú hàn nínú bí ó ṣe ń bójútó ẹjọ́ Sowore pẹ̀lú bí olùjẹ́jọ́ náà ṣe ń tẹ̀lé gbogbo ìlànà ilé ẹjọ́. Ó ń dà wá láàmú láti rí i pé adájọ́ Umar ń ṣe ojúsàájú kò sì tẹ̀lé ìwà tó yẹ fún
iṣẹ́ òfin. Bó tilẹ̀ jẹ́ pé Sowore wá sí ilé ẹjọ́ ní ọjọ́ tí wọ́n yàn fún ìgbẹ́jọ́, Umar fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn alákòóso ìjọba láti fagilé ìdásílẹ̀ rẹ̀ lórí bẹ́ẹ̀lì kí ó lè fi hàn pé òun jẹ́ olóòótọ́ sí ààrẹ Bọ́lá Tinubu. Àwa ń gbé àwọn ìgbésẹ̀ tó yẹ sí adájọ́ Umar àti gbogbo àwọn tí wọ́n kópa nínú iṣẹ́ tí kò bójúmu yìí. À ń kọ lẹ́tà sí iléeṣẹ́ aṣojú Amẹ́ríkà, àjọ ìṣọ̀kan àgbáyé àti àwọn ìjọba Saudi Arabia, ilẹ̀ Gẹ̀ẹ́sì àti Canada kí wọ́n fi ìdènà físà kàn wọ́n, kí wọ́n sì fi orúkọ wọn sínú àkójọ àwọn ẹni tí a gbọ́dọ̀ ṣọ́ra fún lórílẹ̀-èdè àgbáyé. Ẹgbẹ́ náà tún gbóríyìn fún ìtàn Sowore lórí ìjà fún ẹ̀tọ́ ọmọnìyàn. Wọ́n sọ pé ó ti lò ju 30 ọdún lọ nínú ìjà fún ìjọba tiwantiwa, ìṣàkóso rere àti ètò àwọn ọmọ Nàìjíríà tí à ń tẹ ẹ̀tọ́ wọn lójú mọ́lẹ̀. Ó lé ní 30 ọdún tí Sowore ti ń fi ìgbésí ayé rẹ̀ jà fún àwọn ènìyàn tí à ń tẹ ẹ̀tọ́ wọn lójú mọ́lẹ̀. Ó fi ìgbésí ayé sílẹ̀ láti jà fún ìṣàkóso rere àti láti fòpin sí ìṣàkóso burúkú. Ó ń jà fún ìjọba tiwantiwa tí adájọ́ Umar àti àwọn ọmọ rẹ̀ ń gbádùn lónìí. Ẹgbẹ́ náà sọ pé Sowore ti farahàn ní gbogbo ìgbẹ́jọ́ tó kàn. Síbẹ̀ wọ́n ní adájọ́ Umar tó yẹ kó wà lábẹ́ bíríìjì kó máa darí ọkọ̀ fagilé bẹ́ẹ̀lì rẹ̀ lẹ́yìn tí Sowore béèrè pé kí adájọ́ náà yọ ọwọ́ kúrò nínú ẹjọ́ náà. Wọ́n tún sọ pé adájọ́ Umar kò sí ní ilé ẹjọ́ ní ọjọ́ tí wọ́n ti yàn tẹ́lẹ̀ fún ìgbẹ́jọ́ bí ó tilẹ̀ jẹ́ pé Sowore wà níbẹ̀. Ẹgbẹ́ náà tún so ìṣẹ̀lẹ̀ tuntun yìí mọ́ àwọn ìgbésẹ̀ òfin tó kọjá tó kan olùdarí gbogbogbò àwọn ọlọ́pàá tẹ́lẹ̀ Káyọ̀dé Ẹgbẹ́tókun. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ náà ṣe sọ, láti oṣù kejì ni wọ́n ti gba ìwé ìrìn àjò Sowore nítorí ẹ̀sùn tí Ẹgbẹ́tókun fi kan òun pé òun ni IGP tí kò bófin mu. Wọ́n ní ó gba ìwé ìrìn àjò rẹ̀ padà lẹ́yìn tí Ẹgbẹ́tókun fi ọ́fíìsì sílẹ̀. Wọ́n sọ pé àwọn DSS náà ń gbìmọ̀ láti ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ adájọ́ Umar. Ẹgbẹ́ náà wá kìlọ̀ fún adájọ́ náà lòdì sí ìdájọ́ tó ní ojúsàájú nínú. Wọ́n sì halẹ̀ pé àwọn máa mú ìpolongo wọn lọ sí àgbáyé bí ọ̀rọ̀ náà bá tẹ̀síwájú. Wọ́n sọ pé bí adájọ́ Umar kò bá dẹ́kun àti máa halẹ̀ mọ́ ènìyàn àti fífi ìfẹ́ inú ara ẹni dájọ́, àwọn lè bẹ̀rẹ̀ sí béèrè ìdènà físà fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ ní orílẹ̀-èdè. Yóò sì jẹ́ àríkọ́gbọ́n fún àwọn míì tí wọ́n máa ń ṣe ojúsàájú nínú ilé ẹjọ́. Oorun tó kù lókè sì tó aṣọ ọgbẹ́. Adájọ́ Umar sì lè ṣàtúnṣe bó bá fẹ́. Ẹgbẹ́ náà tún béèrè nípa ìròyìn kan tó sọ pé adájọ́ Umar ní kí agbẹjọ́rò kan kúnlẹ̀ níwájú rẹ̀ nínú ilé ẹjọ́. Báwo ni adájọ́ ṣe lè ní kí agbẹjọ́rò kúnlẹ̀ nítorí pé ó ní inú ń bí òun? Báwo ni àwọn ọmọ Nàìjíríà ṣe lè rí òdodo lọ́wọ́ irú adájọ́ bẹ́ẹ̀? Ní ìpè fún ìgbésẹ̀ kankan láti ọ̀dọ̀ àjọ NJC, ẹgbẹ́ náà rọ ìgbìmọ̀ náà láti ṣe ìwádìí lórí ìhùwàsí adájọ́ Umar kí wọ́n sì gbé ìgbésẹ̀ ìbáwí tó yẹ. Wọ́n tún sọ pé bí a bá ń bá a lọ bẹ́ẹ̀, ọjọ́ kan lè dé tí àwọn ọmọ Nàìjíríà yóò pàdánù ìgbọ́kànlé wọn nínú ilé ẹjọ́ pátápátá. Ẹgbẹ́ náà sọ pé kí ìgbọ́kànlé àwọn aráàlú nínú ètò ìdájọ́ lè dúró ṣinṣin, ó ṣe pàtàkì kí àwọn adájọ́ tí a fi ojúṣe ìdájọ́ lé lọ́wọ́ máa ṣiṣẹ́ pẹ̀lú òtítọ́ àti òdodo. Ó darapọ̀ mọ́ ẹgbẹ́ Boko Haram pẹ̀lú ìfẹ́ inú ara. Agbára káká ni wọ́n fi mú wa láti darapọ̀. Ọmọ ẹgbẹ́ Boko Haram tó ronú pìwàdà ló ń bẹ àwọn ọmọ Nàìjíríà fún ìdáríjì. Ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram tó sọ pé òun ti ronú pìwàdà láti ìjọba ìbílẹ̀ Bama ní ìpínlẹ̀ Borno ti bẹ àwọn ọmọ Nàìjíríà pé kí wọ́n gba òun àti àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ mìíràn tó fi ìjà sílẹ̀ láti padà sí àwùjọ pẹ̀lú bí wọ́n ṣe fẹ́ bẹ̀rẹ̀ ìgbé ayé tuntun lẹ́yìn ọ̀pọ̀ ọdún pẹ̀lú ìjà àti ìkọlù ìwà ipá. Nínú fídíò kan tó ń lọ káàkiri lórí ẹ̀rọ ayélujára tí New Century TV gbé jáde, ó sọ pé òun àti ọ̀pọ̀ àwọn ẹlẹgbẹ́ rẹ̀ kò darapọ̀ mọ́ ẹgbẹ́ Boko Haram pẹ̀lú ìfẹ́ inú ara wọn, ṣùgbọ́n wọ́n fi agbára mú wọn láti darapọ̀ mọ́ ẹgbẹ́ náà lẹ́yìn tí àwọn ọmọ Boko Haram gba ìlú Bama ní àkókò tí ìjà náà gbóná janjan. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, àwọn olùgbé ìlú náà tó kù lẹ́yìn tí wọ́n ṣèkọlù sí wọn kò ní agbára kankan ju pé kí wọ́n tẹ̀lé àṣẹ àwọn jàǹdùkú náà lọ. Ó ní a kò di ọmọ ẹgbẹ́ Boko Haram pẹ̀lú ìfẹ́ inú ara wa. Nígbà tí wọ́n wọ Bama, wọ́n fi agbára mú ọ̀pọ̀ wa láti darapọ̀ mọ́ wọn. Ó wá ń bẹ̀bẹ̀ gidigidi fún ìmọ̀lára àti ìdáríjìn láti ọ̀dọ̀ àwọn ọmọ Nàìjíríà. Ó sì tẹnumọ́ pé òun àti àwọn ẹgbẹ́ rẹ̀ tí wọ́n fi ohun ìjà sílẹ̀ ti pinnu láti gbé ìgbé ayé àlàáfíà àti èyí tó bófin mu. Ó tún fi dá àwọn aráàlú lójú pé
òun kò ní padà síbi iṣẹ́ ìpànìyàn tàbí ìwà ìpamọ́. Ó ṣàlàyé pé àwọn ìrírí burúkú tí ìjà náà fà ti mú ìpinnu láti kọ ìwà ipá sílẹ̀ pátápátá. Ó tún ṣèlérí pé òun àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ yóò fọwọ́sowọ́pọ̀ pátápátá pẹ̀lú àwọn iléeṣẹ́ ààbò àti ìjọba láti mú àlàáfíà dúró ṣinṣin àti láti mú ìgbé ayé àlàáfíà tó péye padà sí orílẹ̀-èdè. Ó ní à ń bẹ àwọn ọmọ Nàìjíríà pé kí wọ́n gbà wá, a ti yí padà, a kò sì ní padà síbi iṣẹ́ apànìyàn mọ́. A ti ṣetán láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn aláṣẹ fún àlàáfíà àti Nàìjíríà tó dára. Fídíò náà ti mú kí àríyànjiyàn tuntun bẹ̀rẹ̀ nípa ètò àyípadà ọkàn àti ìpadà sínú àwùjọ tí ìjọba àpapọ̀ ṣe fún àwọn jàǹdùkú tẹ́lẹ̀. Ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà sì ní èrò oríṣiríṣi lórí bóyá ó yẹ kí wọ́n gba àwọn ọmọ Boko Haram tó sọ pé àwọn ti ronúpìwàdà sí àwùjọ wọn. Àwọn ọmọ Nàìjíríà bu ẹnu àtẹ́ lu aya Ààrẹ Tinubu pé bó ṣe fi ọ̀rọ̀ ìkíni léde láyàjọ́ ọjọ́ àwọn ọmọdé ní Áfíríkà láì mẹ́nuba ọ̀rọ̀ àwọn ọmọ tó wà nígbèkùn ní Nàìjíríà. Aya Ààrẹ Nàìjíríà Sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu ní ọjọ́ Ìṣẹ́gun fi àtẹ̀jáde kan léde láti ṣe ayẹyẹ àyájọ́ ọjọ́ àwọn ọmọdé ní Áfíríkà ọdún 2026, ṣùgbọ́n kò mẹ́nuba àwọn ọmọ ilé ẹ̀kọ́ àti àwọn olùkọ́ tí wọ́n jí gbé ní ilé ẹ̀kọ́ mẹ́ta ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tàbí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé ní ilé ẹ̀kọ́ kan ní ìpínlẹ̀ Borno, àwọn ọmọ tí ìṣòro wọn jẹ́ ìbànújẹ́ fún ọ̀pọ̀ ọmọ Nàìjíríà. Wọ́n máa ń ṣe ayẹyẹ ọjọ́ ọmọdé ní Áfíríkà ní gbogbo ọdún ní ọjọ́ 16 oṣù kẹfà láti rántí ìdààmú àwọn akẹ́kọ̀ọ́ Soweto ní orílẹ̀-èdè South Africa ní ọdún 1976. Kókó ọ̀rọ̀ fún ayẹyẹ ọdún yìí ní ilẹ̀ Áfíríkà ní ìdánilójú pé gbogbo ọmọ ní Áfíríkà ní ẹ̀tọ́ sí omi mímu, ìmọ́tótó àti ìwà ìmọ́tótó, èyí tó fi hàn pé ó ṣe pàtàkì kí àwọn ọmọ ní àwọn ohun èlò tó mọ́ láti ṣàtìlẹ́yìn fún ẹ̀kọ́, ìlera àti iyì wọn. Nínú àlàyé tí aya rẹ̀ fi léde ní ọjọ́ Ìṣẹ́gun láti sàmì sí àyájọ́ ọjọ́ ọmọdé ní Áfíríkà, ó dojúkọ àkòrí ọdún 2026 tí àjọ ilẹ̀ Áfíríkà ń ṣàgbéyẹ̀wò nígbà tó tún ń pè fún ìmúgbòòrò ààyè sí àwọn ohun amáyédẹrùn pàtàkì àti àyíká tó dára fún àwọn ọmọ káàkiri ilẹ̀ Áfíríkà. Aya rẹ̀ náà sọ pé ààyè sí omi mímu tó mọ́, ìmọ́tótó tó péye àti ìwà ìmọ́tótó tó dára ṣe pàtàkì fún àlàáfíà, ìlera, iyì, ẹ̀kọ́ àti ọjọ́ iwájú àwọn ọmọ wa. Ó tún sọ pé gbogbo ọmọ láìka ibi tí wọ́n ti wá sí gbọ́dọ̀ ní ààyè sí àwọn ohun amáyédẹrùn pàtàkì tí wọ́n nílò láti dàgbà, kọ́ ẹ̀kọ́ àti láti ṣàṣeyọrí. Ó tún rọ àwọn ìjọba, àwọn àwùjọ àti gbogbo àwọn tó ní ipa láti pèsè àyíká tó bójúmu fún àwọn ọmọ. Ó fi kún pé mo gbà pé gbogbo wa gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ láti kó àwọn àwùjọ tó bójúmu fún àwọn ọmọ, láti mú ètò ìlera àwùjọ kún àti láti pèsè àyíká tó ní ààbò àti ìlera sílẹ̀ níbi tí gbogbo ọmọ ti lè gbilẹ̀ kí wọ́n sì lè dé ibi gíga tí agbára wọn lè mú wọn dé. Ní àyájọ́ ọjọ́ ọmọdé ní Áfíríkà ti ọdún 2026 yìí, ó sọ pé òun darapọ̀ mọ́ àwọn ọmọ Nàìjíríà àti gbogbo ilẹ̀ Áfíríkà láti ṣe ètò àti àlàáfíà gbogbo ọmọ Áfíríkà. Ní ìparí ọ̀rọ̀ rẹ̀, ó fi ìkíni rere ránṣẹ́ sí gbogbo àwọn ọmọ ní ilẹ̀ Áfíríkà lórí ayẹyẹ ọjọ́ ọmọdé Áfíríkà. Síbẹ̀, àlàyé náà kò sọ̀rọ̀ nípa ipò àwọn ọmọ tí àìlera ààbò ti kàn, pàápàá jùlọ àwọn tí àwọn ajínigbé jí gbé ní oríṣiríṣi iléèwé ní Nàìjíríà tí wọn kò sì lè tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wọn nítorí ìṣẹ̀lẹ̀ náà. Ní oṣù karùn-ún ọdún yìí, ọ̀pọ̀ ọmọ Nàìjíríà lójú òpó ayélujára Twitter bu ẹnu àtẹ́ lu aya rẹ̀ náà. Wọ́n sì fi ẹ̀sùn kàn pé kò fi ìmọ̀lára hàn nígbà tó ń ṣe ayẹyẹ ọjọ́ ọmọdé láì mẹ́nuba ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n sì wà lọ́wọ́ àwọn ajínigbé káàkiri orílẹ̀-èdè yìí, pàápàá jùlọ àwọn ọmọ tí wọ́n jí gbé ní Ọ̀yọ́ àti Borno. Ìbínú àwọn ènìyàn bẹ̀rẹ̀ lẹ́yìn àtẹ̀jáde àyájọ́ ọjọ́ ọmọdé tí aya rẹ̀ fi léde ní ọjọ́ 27 oṣù karùn-ún ọdún 2026 níbi tó ti fi ìkíni rẹ̀ ránṣẹ́ sí àwọn ọmọ Nàìjíríà tó sì gbà wọ́n níyànjú láti ṣiṣẹ́ fún ọjọ́ iwájú tó dára. Nínú ọ̀rọ̀ rẹ̀ nígbà náà, Olúrẹ̀mí Tinubu sọ pé bí a ṣe ń ṣe ayẹyẹ ọjọ́ ọmọdé ọdún yìí, mo fi ìfẹ́ àti ìkíni mi ránṣẹ́ sí gbogbo ọmọ ní orílẹ̀-èdè wa. Kókó ọ̀rọ̀ ọdún yìí, Future Now, Promoting Inclusion for Every Nigerian Child. Ó rán wa létí pé ọjọ́ iwájú tí a fẹ́ fún àwọn ọmọ wa gbọ́dọ̀ bẹ̀rẹ̀ láti òní. Àwọn ọmọ wa kì í ṣe àwọn olórí lọ́la nìkan, wọ́n tún jẹ́ apá pàtàkì nínú bí àkókò wa ṣe rí yìí. Ọ̀rọ̀ mi sí àwọn ọmọ ní ọjọ́ pàtàkì yìí ni pé kí wọ́n gba ojúṣe òní pẹ̀lú àmúlò tó tó àti èyí tó yẹ. Ọjọ́ iwájú tí ẹ fẹ́ dà lórí yíyan ohun tí ẹ ń ṣe báyìí ni. Ó ṣe pàtàkì kí ẹ dojúkọ ohun tí ẹ ń ṣe, kí ẹ sì pinnu tó dára
kí ẹ sì lo àkókò yín lọ́nà tó tún èrè wá. A kò lè ní ọjọ́ ọ̀la tó ní ìmọ́lẹ̀ nípasẹ̀ títọ àwọn ọ̀nà tó lè ba ayé ẹni jẹ́, bí kò ṣe nípa kíkọ́ ìwà rere, ìfaradà àti ìfọkànsìn sí ẹ̀kọ́ àti ìdàgbàsókè. Ẹ kú àyájọ́ ọjọ́ ọmọdé, ẹ̀yin ọmọ wa tó ṣe pàtàkì. Síbẹ̀ ọ̀pọ̀ ọmọ Nàìjíríà kò fara mọ́ ọ̀rọ̀ náà, wọ́n sì fi ẹ̀sùn kan aya rẹ̀ pé kò fiyè sí ìrora àwọn ìdílé tí àwọn ọmọ wọn sì wà nígbèkùn lẹ́yìn tí àwọn ajínigbé jí wọn gbé. Àwọn alárìíwísí sọ pé ọ̀rọ̀ rẹ̀ jìnnà sí ìpọ́njú tí ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ń kojú, pàápàá jùlọ àwọn ìdílé tí wọ́n jí ọmọ wọn gbé ní oríṣiríṣi agbègbè ní orílẹ̀-èdè yìí. Ìdí èrè o tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn fi ṣẹ́wélé àṣẹ ilé-ẹjọ́ tó ní kí INEC yọ orúkọ ẹgbẹ́ òṣèlú Accord àti ADC kúrò nínú àkọsílẹ̀ rẹ̀. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti ṣẹ́wélé àṣẹ ilé-ẹjọ́ gíga àpapọ̀ l'Àbújá tó ní kí àjọ elétò ìdìbò INEC yọ orúkọ ẹgbẹ́ òṣèlú ADC, Accord, ZLP, AA àti APP kúrò nínú àwọn ẹgbẹ́ tí yóò kópa nínú ètò ìdìbò tó ń bọ̀. Ìgbìmọ̀ adájọ́ ẹlẹ́nu mẹ́ta tí adájọ́ AB Muhammed darí bu ẹnu àtẹ́ lu bí adájọ́ Peter Lifu ilé-ẹjọ́ gíga àpapọ̀ l'Àbújá ṣe dájọ́ tako àṣẹ ilé-ẹjọ́ tó jáde lọ́jọ́ 22 oṣù karùn-ún tó kọjá, èyí tó sọ pé kò gbọdọ̀ gbé ìgbésẹ̀ lórí ẹjọ́ tó wà níwájú rẹ̀. Àwọn adájọ́ mẹ́tẹ̀ẹ̀ta náà sọ pé ìwà tó tako ètò ìdájọ́ ni adájọ́ Lifu pẹ̀lú ìdájọ́ tí ó gbé kalẹ̀. Ìgbìmọ̀ olùdájọ́ náà ní nǹkan tí adájọ́ Lifu ṣe tako ìlànà ètò ìdájọ́ àti ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà ti ọdún 1999. Ìgbésẹ̀ ilé-ẹjọ́ gíga láti gbé ìdájọ́ kalẹ̀ lẹ́yìn tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti pàṣẹ ìdádúró lórí ọ̀rọ̀ náà jẹ́ ìwà tó kù díẹ̀ káàtó, èyí tó lòdì sí ìlànà ètò ìdájọ́. Kódà ilé-ẹjọ́ tó ga jùlọ ní Nàìjíríà ti sọ pé irú adájọ́ tó bá hùwà báyìí kò yẹ láti máa ṣiṣẹ́ adájọ́ torí ìwà jàgídíjàgan ni eléyìí túmọ̀ sí nínú ètò ìdájọ́. Ilé-ẹjọ́ ní láti máa gbìyànjú kí orúkọ wọn má bàjẹ́. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ní àṣẹ lórí nǹkan tí ilé-ẹjọ́ gíga bá ń ṣe lórí ọ̀rọ̀ tó bá wà níwájú rẹ̀. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn sì lè pàṣẹ láti rí wípé gbogbo nǹkan lọ ní ìbámu pẹ̀lú àlàkalẹ̀ òfin. Ìdí nìyí tí ilé-ẹjọ́ yìí fi ṣẹ́wélé àṣẹ ilé-ẹjọ́ gíga àpapọ̀ tó ní kí àjọ INEC yọ orúkọ ẹgbẹ́ òṣèlú 5 kúrò nínú àkọsílẹ̀ rẹ̀. Ṣáájú ni àjọ elétò ìdìbò INEC fúnra rẹ̀ ti sọ fún ilé-ẹjọ́ wípé ìdájọ́ tí adájọ́ Lifu gbé kalẹ̀ jẹ́ ìyàlẹ́nu fóun. Kódà INEC tún sọ pé nínú ìwé ìròyìn lòun ti rí ìròyìn náà kà torí ilé-ẹjọ́ gíga kò sọ nǹkan fún òun nípa ìdájọ́ náà. Àjọ elétò ìdìbò Nàìjíríà ní òun mọ̀ nípa àṣẹ ilé-ẹjọ́ tó jáde lọ́jọ́ 22 oṣù karùn-ún, èyí tó ní ilé-ẹjọ́ gíga kò gbọdọ̀ tí ì gbé ìdájọ́ kalẹ̀ lórí ọ̀rọ̀ tó wà níwájú rẹ̀ báyìí. Ní báyìí orúkọ ẹgbẹ́ òṣèlú 5 ADC, Accord, ZLP, AA àti APP tọ́rọ̀ kàn sì wà ní àkọsílẹ̀ INEC tí ìgbẹ́jọ́ ẹjọ́ kòtẹ́milọ́rùn tí wọ́n pè yóò fi wáyé. Ẹ̀wẹ̀ ẹgbẹ́ òṣèlú ADC àti Accord ti ṣáájú bu ẹnu àtẹ́lu ìdájọ́ ilé-ẹjọ́ gíga ọ̀hún nílùú Àbújá tó ní kí àjọ elétò ìdìbò INEC fa orúkọ àwọn ẹgbẹ́ òṣèlú náà yọ nínú àkọsílẹ̀ rẹ̀ nítorí wọn kò bá òfin mu. Lára àwọn tó bu ẹnu àtẹ́lu ìdájọ́ náà ni gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun tó júwe ìdájọ́ ọ̀hún gẹ́gẹ́ bí àṣìlò ẹ̀ka ètò ìdájọ́ ní Nàìjíríà. Ó ní kò sí ohun tí yóò yẹ kíkópa ẹgbẹ́ òṣèlú Accord nínú ètò ìdìbò gómìnà tí yóò wáyé nínú oṣù kẹjọ ọdún yìí ní ìpínlẹ̀ náà. Ẹgbẹ́ àwọn aṣòfin nígbà kan rí National Forum of Former Legislators pé ẹjọ́ náà láti béèrè lọ́wọ́ ilé-ẹjọ́ pé ṣé INEC lẹ́tọ̀ọ́ láti wọ́gi lé àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n kùnà láti ní àwọn àmúyẹ tó wà ní abala 225A tí òfin ọdún 1999, èyí tí wọ́n ṣàtúnṣe rẹ̀ lọ́dún 2022. Nígbà tí àwọn alákòóso ẹgbẹ́ Accord yóò sọ̀rọ̀, wọ́n ní ìdájọ́ náà kò bá òfin mu látàrí pé ó tako ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tó ti wáyé ṣáájú. Àwọn aláṣẹ ẹgbẹ́ Accord ní ìdájọ́ ọ̀hún wáyé bó tilẹ̀ jẹ́ pé ìdájọ́ kan ti wáyé ṣáájú èyí tó tako ìdájọ́ ilé-ẹjọ́ gíga tuntun yìí. Ẹgbẹ́ òṣèlú náà fi kún pé àwọn ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti pe ìdájọ́ náà níjà ní ilé-ẹjọ́ láìpẹ́. Accord ní ìdájọ́ ọ̀hún kò fò òun láyà nítorí òun jáwé olúborí nínú ètò ìdìbò sípò kánsẹ́lọ̀ tó wáyé ní Jìgáwá lẹ́nu lọ́lọ́ yìí. Lẹ́yìn náà ni wọ́n ní kí àwọn ọmọ ẹgbẹ́ náà àtàwọn alátìlẹyìn àwọn má fòyà nítorí wọn yóò kópa nínú ètò ìdìbò sípò gómìnà ìpínlẹ̀ Èkìtì àti ti ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń bọ̀ láìpẹ́ yìí. Mo ní ilé-iṣẹ́ nílẹ̀ South Africa lọ́nà tó bófin mu. Mo gba ọmọ ilẹ̀ South Africa tó tó 30 ṣiṣẹ́. Oníṣòwò ọmọ ilẹ̀ Nàìjíríà ló sọ̀rọ̀ síta lẹ́yìn tí wọ́n ní kó filẹ̀ South Africa sílẹ̀. Ọkùnrin oníṣòwò ọmọ Nàìjíríà kan tó ní ṣọ́ọ̀bù ní orílẹ̀-èdè South Africa ti tako ìbéèrè àwọn olùfihàn kan tó fẹ́ kí ó ti ṣọ́ọ̀bù rẹ̀ pa.
ó ṣàlàyé pé bí òun bá ti iléeṣẹ́ náà pa, ọ̀pọ̀ àwọn ọmọ ilẹ̀ South Africa tí wọ́n ń ṣiṣẹ́ níbẹ̀ yóò pàdánù ọ̀nà àtijẹ àti mímu wọn. Nínú fídíò kan lórí ẹ̀rọ ayélujára tí NUT Zuma TV fi léde ní ọjọ́ Ìṣẹ́gun, a rí oníṣòwò náà bí ó ṣe ń bá àwọn ènìyàn kan jíròrò. Àwọn ènìyàn wọ̀nyí ń béèrè pé kí gbogbo iléeṣẹ́ àwọn àjèjì ní orílẹ̀-èdè náà di títìpa lẹ́sẹ̀kẹsẹ̀. Síbẹ̀, àwọn olùfẹ̀hónúhàn náà tẹnumọ́ pé ọkùnrin náà gbọ́dọ̀ kúrò ní orílẹ̀-èdè náà, bó tilẹ̀ jẹ́ pé ó bẹ̀ wọ́n pé kí wọ́n jẹ́ kí òun dúró de àṣẹ ìjọba kí ó sì lè fi ilé-iṣẹ́ náà lé ẹlòmíràn lọ́wọ́ tàbí kí ó tà kó tó lọ. Oníṣòwò náà sọ pé òun ní gbogbo àwọn ìwé tó yẹ, òun sì ń san owó orí láti ọdún 13 sẹ́yìn, tí òun sì gba àwọn ọmọ ilẹ̀ South Africa tó tó 30 sí iṣẹ́. Ó ní nígbà tí àwọn ará China ń ṣàkóso ṣọ́ọ̀bù yìí, wọ́n máa ní òṣìṣẹ́ kan tàbí méjì péré. Ṣùgbọ́n látìgbà tí mo ti bẹ̀rẹ̀ sí ṣàkóso ṣọ́ọ̀bù yìí, mo ti pèsè àǹfààní iṣẹ́ tó tó 20 sí 30 fún àwọn ọmọ South Africa tí wọ́n ti ṣiṣẹ́ níbí. Ìṣòro yìí wáyé ní àkókò tí àwọn ẹgbẹ́ tó ń tako àwọn tí kì í ṣe ọmọ orílẹ̀-èdè South Africa ń ṣe ìwọ́de láti ọjọ́ 13 sí 30 ọjọ́ oṣù kẹfà fún àwọn àjèjì tí kò ní ìwé àṣẹ tó bófin mu láti fi orílẹ̀-èdè náà sílẹ̀. Àwọn olùfẹ̀hónúhàn náà sọ nínú fídíò náà pé a kò fẹ́ kí àjèjì kankan máa ṣe iṣẹ́ ọwọ́ níbí mọ́ pẹ̀lú ìwọ náà. Lónìí ní kí o ti iléeṣẹ́ náà pa. Wọ́n kọ̀ láti gba ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú àwọn ìwé àṣẹ àti àwọn òṣìṣẹ́ rẹ̀, wọ́n sì sọ pé a kò bìkítà. Oníṣòwò náà sọ pé òun jẹ́ olùgbé tó ń tẹ̀lé òfin, òun sì ní gbogbo ìwé àṣẹ àti ẹ̀rí sísan owó orí. Ó sọ pé òun yóò ti iléeṣẹ́ náà nígbà tí ìjọba bá pa òun láṣẹ. Ó ní mò ń ṣiṣẹ́ ọwọ́ mi, mo sì ń san owó orí fún ọdún 13 báyìí, èmi kì í ṣe arúfin. Tí ìjọba bá ní kí n ti ṣọ́ọ̀bù mi pa kí n máa lọ, màá ṣe bẹ́ẹ̀. Síbẹ̀ ó sọ pé ohun tó ń jẹ́ kí ó kọ òun lóminú ṣàníyàn jùlọ ní ti àwọn òṣìṣẹ́ òun. Ó ní mo ní ju 30 òṣìṣẹ́ lọ níbí, gbogbo wọn sì jẹ́ ọmọ South Africa. Bí a bá ti ṣọ́ọ̀bù yìí pa, wọn yóò pàdánù iṣẹ́ wọn. Mo fẹ́ rí dájú pé kí n tó lọ, wọ́n wà ní ipò tó dáa. Ẹ wá ará South Africa kan tó lè ṣàkóso ṣọ́ọ̀bù yìí. Ó tún sọ pé ó ti rẹ òun nítorí wàhálà àti ìdààmú tóun dojúkọ, ṣùgbọ́n ó tẹnumọ́ pé òun kò ní fi àwọn òṣìṣẹ́ òun sílẹ̀. Ní báyìí, South Africa ti bẹ̀rẹ̀ sí rán àwọn ọmọ Nàìjíríà tó tó 586 padà sí orílẹ̀-èdè wọn, tí àwọn ènìyàn tí wọ́n kọ́kọ́ kó wá sí ilé sì jẹ́ 258 tí wọ́n balẹ̀ sí ìlú Èkó ní Ọjọ́bọ̀ ọ̀sẹ̀ tó kọjá, nígbà tí wọ́n retí pé àwọn tó kù yóò dé ní ọjọ́ Ajé. Àlàyé rẹ̀ o lórí awuyewuye tó tún súyọ lórí pé ṣé lóòótọ́ ni ìjọba àpapọ̀ ti sanwó ìjọba ìbílẹ̀ Ọ̀ṣun tó di wàhálà. Awuyewuye tó súyọ lórí owó àwọn ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ló jẹ́ èyí tó ti ń wáyé tipẹ́, pẹ̀lú bí ìjọba àpapọ̀ kò ṣe sanwó náà sí àsùnwọ̀n tí gómìnà Adémọ́lá Adélékè fẹ́ lábẹ́ òfin. Ọ̀pọ̀ ìgbà ni gómìnà ti sọ pé owó ara òun lòun fi ń sanwó fáwọn òṣìṣẹ́ tó wà lábẹ́ ìjọba ìbílẹ̀ látìgbà tí ìjọba àpapọ̀ kò ti sanwó náà sí ààyè tó yẹ. Ẹ ó rántí pé ọ̀rọ̀ náà bẹ̀rẹ̀ sí í fẹjú lórí ta ló yẹ nípò àwọn olórí kánsù nínú àwọn èèyàn lẹ́gbẹ́ òṣèlú PDP ìgbà náà àtàwọn tẹgbẹ́ òṣèlú APC tí ìjọba àpapọ̀ tì lẹ́yìn. Ọ̀rọ̀ náà padà di ohun tí ilé ẹjọ́ dá sí, tó sì di ohun tí ilé ẹjọ́ dá pé ó lòdì sí ìjọba àpapọ̀ láti gbẹ́sẹ̀ lé owó ìjọba ìbílẹ̀ Ọ̀ṣun. Àmọ́ lẹ́nu ọjọ́ mélòó kan yìí ni ìròyìn bẹ̀rẹ̀ sí jáde pé ìjọba àpapọ̀ ti sanwó náà sí àsùnwọ̀n tí gómìnà Adélékè ń fẹ́. Bó tilẹ̀ jẹ́ pé ìgbà àkọ́kọ́ tí ìròyìn yóò jáde sọ bẹ́ẹ̀ rèé, àmọ́ tí yóò padà já sí irọ́. Gẹ́gẹ́ bí agbẹnusọ fún gómìnà Adémọ́lá Adélékè, ọ̀gbẹ́ni Ọláwálé Abdulrasheed ṣe ṣàlàyé, ó ní pé lóòótọ́ ni ìjọba àpapọ̀ ti san owó náà tó lé ní 300 billion naira. Nígbà tó ń ṣàlàyé ọ̀rọ̀ náà lówùúrọ̀ ọjọ́rú Wednesday ọjọ́ 17 oṣù kẹfà ọdún 2026 yìí, agbẹnusọ gómìnà Ọ̀ṣun náà sọ pé nǹkan tó ṣẹlẹ̀ nípa owó káńsù ni pé ìjọba àpapọ̀ ní àwọn ti san pé kò sóhun tó kan àwọn mọ́, ṣùgbọ́n àkáǹtì tó yẹ kí wọ́n sanwó sí ni èyí tí ìjọba ìpínlẹ̀ fi lélẹ̀ lábẹ́ òfin. Àwọn tó sì yẹ kí wọ́n ṣí àkáǹtì náà lábẹ́ òfin ni olóòtú ètò ìnáwó ìpínlẹ̀ àti àwọn tọ́rọ̀ kàn. Àwọn èèyàn náà ni yóò jẹ́ ẹni tó lè gba owó náà jáde. Ṣùgbọ́n nígbà tí ilé ìfowópamọ́ UBA fẹ́ ṣí àkáǹtì, ayédèrú ni wọ́n lọ gbà lọ́dọ̀ àwọn alága tẹ́lẹ̀. Àwọn alága tẹ́lẹ̀ náà ni àwọn alága tí ilé ẹjọ́ ti lé pé wọn kò lẹ́tọ̀ọ́ láti wà nípò mọ́, àwọn tí wọ́n yarí kanlẹ̀ bíi Fáànù Yíbò
tí wọ́n joyè Akíntọ́lá takú pé àwọn kò lọ. Èyí ni ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe gbé àwọn aláṣẹ ilé ìfowópamọ́ UBA lọ sílé ẹjọ́ pé àkáǹtì tí kò bá òfin mu ni wọ́n sanwó sí. Ọwọ́ ìjọba Adeleke kọ́, ẹnikẹ́ni tó bá sì fọwọ́ kan owó náà láti ìta olè ló jà, owó olówó ló ná. Gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Ọláwálé Rasheed ṣe ṣàlàyé lórúkọ ìjọba Ọ̀ṣun, ó ní ìjọba àpapọ̀ ti sanwó, ṣùgbọ́n UBA ń ṣe àpàdé àlùdé láàrin rẹ̀ pẹ̀lú àwọn alága tí kóòtù ti lé lọ. Ṣé lóòótọ́ àwọn aláṣẹ ilé ìfowópamọ́ UBA náà padà lọ sí ilé ẹjọ́ pé àwọn kò ná owó ọ̀hún, ó wà níbẹ̀ tí ń mí, àti pé àwọn tọ́rọ̀ kàn ti kọ̀wọ́ bọ̀ wípé owó náà lé ní 300 billion naira. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun gbà pé irọ́ ni wọ́n pa nígbà tí ilé ẹjọ́ ti ní àwọn alága tí wọ́n tọwọ́ bọ̀wé kó lẹ́sẹ̀ nílẹ̀. Ohun tó yẹ kí wọ́n ṣe ni kí wọ́n pe àwọn èèyàn tí òfin fọwọ́ sí láti jẹ́ alákòóso kí wọ́n lè mọ̀ nípa rẹ̀. Àwọn bíi olóòtú ètò ìnáwó nípínlẹ̀ Ọ̀ṣun, olóòtú ẹ̀ka ìṣèjọba, àwọn wọ̀nyí ló yẹ kí wọ́n sí àkáǹtì yẹn, wọ́n á lè máa sanwó àwọn tíṣà àtàwọn míì tówó náà tọ́ sí. Agbẹnusọ gómìnà Adeleke náà wá sọ pé nígbà tí wọn kò jẹ́ kó rí bẹ́ẹ̀ ni Adeleke ṣe ń sanwó àwọn tíṣà, àwọn òṣìṣẹ́ elétò ìlera abẹ́lé, aṣiṣẹ́fẹ̀yìntì àtàwọn míì láti bí ọdún kan àbọ̀ sẹ́yìn. Àmọ́ ní báyìí tí kóòtù ti dájọ́ pé àwọn alága náà kò lẹ́sẹ̀ nílẹ̀, tí wọn kò sì ní àsìkò lórí ìtẹ̀mọ́, àti pé wọn kò tiẹ̀ lẹ́tọ̀ọ́ láti pe ẹjọ́ ọ̀hún gan-an. Ìjọba Ọ̀ṣun ti gba ìdájọ́ náà sọ́wọ́. Gómìnà yóò wá bá àwọn agbófinró sọ̀rọ̀, yóò sì kọ lẹ́tà sí ilé ìfowópamọ́ UBA náà pé àwọn alága tí wọ́n bá ń ṣe yẹn kò lẹ́sẹ̀ nílẹ̀. Ilé ẹjọ́ ti sọ pé wọn kò bá òfin mu. Èyí ni yóò jẹ́ ká rí i pé àwọn alága tí aráàlú dìbò yàn ló wá gba orí àga tí wọ́n sì lẹ́tọ̀ọ́ láti gba owó náà. Àwọn olùgbé ìpínlẹ̀ Kwara 9 rí òmìnira gbà lọ́wọ́ àwọn ajínigbé. Àwọn agbófinró mú èèyàn 4 tó ń jí ẹrù àwọn èèyàn ní agbègbè tí àwọn agbésùnmọ̀mí ṣèkọlù sí. Àwọn olùgbé agbègbè Ìdí Ìyá tó wà nítòsí Yàrú ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ìpínlẹ̀ Kwara 9 tí àwọn ajínigbé jí gbé ní oṣù kẹrin ti rí òmìnira wọn lẹ́yìn tí wọ́n ní wọ́n san owó ìtúsílẹ̀. Àwọn agbófinró sì ti mú afurasí ọ̀daràn 4 tí wọ́n fi ẹ̀sùn kàn pé wọ́n ń jí ohun ìní àti ẹran ọ̀sìn ní àwọn agbègbè tí àwọn olùgbé ti sá kúrò nítorí ìkọlù àwọn agbésùnmọ̀mí. Sahara Reporters gbọ́ pé àwọn olùfaragbá náà ni wọ́n jí gbé ní ọjọ́ 23 oṣù kẹrin ọdún 2026. Wọ́n sì rí òmìnira wọn gbà ní ìrọ̀lẹ́ ọjọ́ Ìṣẹ́gun lẹ́yìn ọ̀sẹ̀ mélòó kan tí wọ́n ti lò ní ìgbèkùn. Orísun kan lára àwọn òṣìṣẹ́ ètò ààbò fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún Sahara Reporters. Ó ṣàlàyé pé gbogbo àwọn 9 náà ló padà láàyè pẹ̀lú gbogbo ìròyìn tó ti kọ́kọ́ kàn pé 2 lára wọn ti kú nígbà tí wọ́n wà ní ìgbèkùn. Orísun náà sọ pé àwọn 9 tí wọ́n jí gbé láti Ìdí Ìyá nítòsí Yàrú ní ọjọ́ 23 oṣù kẹrin ọdún 2026 ti rí òmìnira wọn gbà padà lónìí lẹ́yìn tí wọ́n sọ pé a san owó ìtúsílẹ̀ tó pọ̀. Ó tún fi kún pé gbogbo wọn ló padà láàyè, èyí tó lòdì sí àwọn ìròyìn àtẹ̀yìnwá pé 2 lára wọn tí wọ́n jí gbé náà ti kú ní ìgbèkùn. Orísun náà tún ṣàlàyé pé àwọn agbófinró ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn láìpẹ́ yìí mú àwọn kan tí wọ́n fi ẹ̀sùn kàn pé wọ́n ń lo àǹfààní ìkọlù ìgbésùnmọ̀mí ní àwọn abúlé tí àwọn olùgbé ti fi sílẹ̀ nítorí ìkọlù tó ń ṣẹlẹ̀ léraléra ní agbègbè náà. Gẹ́gẹ́ bí Orísun náà ṣe sọ, wọ́n mú àwọn 4 nínú ẹgbẹ́ náà, wọ́n sì mú wọn wọ́de ní ọjà Ìgbàjà àti àwọn òpópónà pàtàkì ní ìlú náà ní kùtùkùtù ọjọ́ Ìṣẹ́gun. Àwọn afurasí náà jẹ́wọ́ ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n nígbà tí wọ́n fi wọ́n hàn ní gbangba, wọ́n sì bẹ̀bẹ̀ fún ìdáríjì lọ́wọ́ àwọn olùgbé. Orísun náà fi kún pé lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n wà ní àhámọ́ ní àgọ́ ọlọ́pàá Ìgbàjà nígbà tí ìwádìí sì ń lọ. Ìwádìí àwọn agbófinró fi hàn pé wọ́n mú àwọn afurasí náà ní kùtùkùtù òwúrọ̀ ọjọ́ Ajé ní Èkúdájí nítòsí Agbéko nígbà tí wọ́n ń kó àwọn ẹran ọ̀sìn àti ohun ìní ilé tí wọ́n jí. Àwọn nǹkan tí wọ́n sọ pé wọ́n gbà padà lọ́wọ́ wọn ni ewúrẹ́, àgùntàn, adìẹ àti onírúurú ohun èlò ilé tí wọ́n fi ẹ̀sùn kàn pé wọ́n mú láti ilé àwọn olùgbé tí wọ́n ti sá kúrò nílé nítorí ìkọlù àwọn jàǹdùkú. Ìwádìí àkọ́kọ́ fi hàn pé wọ́n ti máa ń lo àwọn àdúgbò tí wọ́n fi sílẹ̀ káàkiri ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn láti jí ẹran ọ̀sìn àti àwọn ohun iyebíye tí àwọn olùgbé fi sílẹ̀ lẹ́yìn tí wọ́n sá àsálà. Àwọn ẹ̀ṣọ́ aláàbò tún sọ pé ọ̀kan lára àwọn
afurasí tí wọ́n mú náà ní ìbáṣepọ̀ pẹ̀lú ìgbìyànjú jíjí ènìyàn gbé tí àwọn agbófinró ti dá dúró tẹ́lẹ̀ ní òrò àgọ́ àti pé ọlọ́pàá sì ń ṣe ìwádìí rẹ̀. ọ̀pọ̀ àdúgbò káàkiri ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ti ṣòfò gan-an láwọn oṣù díẹ̀ sẹ́yìn bí àwọn olùgbé ṣe ń sá fún ìkọlù àti ìhàlẹ̀ láti ọ̀dọ̀ àwọn jàǹdùkú tó ń ṣọṣẹ́ ní àwọn agbègbè náà. bí àwọn ènìyàn ṣe ń kúrò ní àdúgbò ni wọ́n ti jẹ́ kí ọ̀pọ̀ ilé oko àti ọ̀nà ìgbésí ayé mìíràn di ti àwọn ọ̀daràn. àwọn adarí àdúgbò ní agbègbè náà ti gbóríyìn fún àwọn agbófinró fún ìgbésẹ̀ kíákíá wọn pẹ̀lú fífi gbòòrò òfin gbé àwọn afurasí náà gẹ́gẹ́ bí ìgbésẹ̀ pàtàkì sí dídín ìwà ọ̀daràn kù ní àwọn àdúgbò tó kàn. síbẹ̀ wọ́n pè fún ìtẹ̀síwájú fífi agbófinró ránṣẹ́ sí agbègbè náà àti mímójútó àwọn agbègbè tó léwu láti lè dènà ìgbésẹ̀ tí kò tọ́ ní àwọn àdúgbò tí wọ́n ti fi sílẹ̀ kí àwọn olùgbé tí wọ́n ti sá sílé padà sí ilé wọn láìsí ewu. wọ́n tún kìlọ̀ pé tí ètò ààbò tó lágbára àti èyí tó péye kò bá ti wà ní àwọn àdúgbò tí wọ́n fi sílẹ̀ náà wọn ó sì máa jí ohun ìní àti ẹran ọ̀sìn bíi ti eku dájì. Sẹ́nu gómìnà nìkan ló dùn sí ìdájọ́ tó fààyè gba ẹgbẹ́ Accord láti díje. inú gbogbo èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun ló dùn sí ìdájọ́ náà torí pé Adeleke ni wọ́n ń fẹ́. béèyàn bá gẹṣin nínú àwọn èèyàn olólùfẹ́ gómìnà Adémọ́lá Adeleke kò ní í kọsẹ̀ fún bí ìdájọ́ ilé-ẹjọ́ ṣe tún fààyè gba ẹgbẹ́ òṣèlú Accord láti kópa nínú ètò ìdìbò tó ń bọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. lẹ́yìn tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti pàṣẹ pé ẹgbẹ́ òṣèlú Accord àtàwọn ẹgbẹ́ òṣèlú yòókù tí ilé-ẹjọ́ gíga kan l'Àbújá ti ṣáájú sọ pé wọn kò lè kópa nínú ètò ìdìbò tó ń bọ̀ yìí àmọ́ tí ìdájọ́ tuntun míì tún fààyè gbà wọ́n ti mú kí ìdùnnú ṣubú lu ayọ̀ fáwọn èèyàn Ọ̀ṣun. agbẹnusọ fún gómìnà Adémọ́lá Adeleke Ọláwálé Rasheed tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí ìdájọ́ náà sọ pé kì í ṣe gómìnà nìkan ni ìdájọ́ ọ̀hún dùn mọ́ bí kò ṣe gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun pátápátá. nínú àlàyé agbẹnusọ gómìnà Adeleke náà ló ti ní ìdájọ́ àkọ́kọ́ náà kò bá òfin Nàìjíríà mu ìdájọ́ abẹ́ ilé ni tí kò dé ibì kankan. ìkejì ni pé ó tún tàpá sí ìdájọ́ tó ti wà nílẹ̀ nílé ẹjọ́ tó ga jùlọ. ó ní èyí ni gómìnà ṣe fi àtẹ̀jáde síta pé kí aráàlú fi ọkàn balẹ̀ kí wọ́n má ṣe jà nítorí orúkọ ẹgbẹ́ òṣèlú Accord yóò wà lórí ìwé ìdìbò lóṣù kẹjọ tí ìdìbò yóò wáyé. agbẹnusọ fún Adeleke náà sọ pé òun fi ń dá àwọn èèyàn lójú pé kì í ṣe gómìnà nìkan ni inú rẹ̀ dùn sí ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn gbogbo èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun ni inú wọn dùn sí. agbẹnusọ gómìnà náà fi kún àlàyé rẹ̀ pé ọ̀pọ̀ èèyàn ló fẹ́ràn gómìnà Adeleke tí wọ́n sì fẹ́ kó jẹ́ pé òun ni yóò máa tẹ̀síwájú nípò gómìnà Ọ̀ṣun. gẹ́gẹ́ bí ó ti wí ó ní aráàlú fẹ́ràn Adeleke gan-an ni òun ni wọ́n fẹ́ kó máa tẹ̀síwájú nínú ìṣèjọba Ọ̀ṣun. Ọláwálé tún fi kún àlàyé rẹ̀ pé ikọ̀ ìpolongo ìbò fún gómìnà Adémọ́lá Adeleke ti bẹ̀rẹ̀ ìkéde láti ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọ̀sẹ̀ yìí níbi tí gómìnà fúnra rẹ̀ ti kéde àwọn èròǹgbà rẹ̀. ọjọ́ 15 oṣù kẹjọ ní ìdìbò yóò wáyé ẹgbẹ́ òṣèlú Accord yóò sì wà níbẹ̀ láti díje aráàlú yóò sì wà níbẹ̀ láti dìbò fún ẹni tí wọ́n bá fẹ́. ó fi kún pé èrò rẹpẹtẹ ló wà níbi ètò náà èyí tó fi hàn pé gómìnà Adémọ́lá Adeleke ní àwọn èèyàn Ọ̀ṣun ń fẹ́. gẹ́gẹ́ bí agbẹnusọ gómìnà Ọ̀ṣun náà ṣe wí lórí ìgbésẹ̀ tí wọn yóò máa gbé bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ ó ní ìjọba tí kò fẹ́ràn jàǹdùkú ní ìjọba gómìnà Adeleke. ó fi kún pé kò sóhun tó lè ṣẹlẹ̀ ilé-ẹjọ́ ni gómìnà Adeleke yóò máa lọ láti yanjú ọ̀rọ̀ àwọn kò ní hùwà jàǹdùkú kankan ìjọba tó fẹ́ràn àlàáfíà ni gómìnà Adémọ́lá Adeleke ilé-ẹjọ́ ni yóò máa yanjú gbogbo wàhálà táwọn ẹgbẹ́ alátakò bá gbé wá. ó ní òfin làwọn ò fi yanjú gbogbo ohun tó bá kù bẹ́ẹ̀ làwọn tún máa fìbò yanjú ẹ̀ lọ́jọ́ 15 oṣù kẹjọ káwọn èèyàn lọ dìbò fún ẹni tó bá wù wọ́n. kò nílò káwọn èèyàn máa yìnbọn tàbí kí wọ́n máa jà ìwé ìdìbò yóò wà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan kí wọ́n lọ dìbò fún ẹni tó bá wù wọ́n lọ́jọ́ ìbò. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Adẹ́dàá yóò sì dára fún yín.